ó lè di àtẹ̀lé òrìṣà yẹn. Èyí náà ló fà á tó fi jẹ́ pé orin òun náà ni àwọn ẹlẹ́sìn àjòjì tí wọ́n wọ ilẹ̀ wa òun náà làwọn náà mú lọ́kùnkúndùn tí wọ́n rí gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì láti fi lérò lẹ́yìn. Tí a bá kọ́ wo ẹ̀sìn méjèèjì tó gbajúmọ̀ nílẹ̀ wa tí wọ́n mú wá látòkèrè, ẹ̀sìn Islam àti ti Christianity, a rí pé ìgbà tí wọ́n mú àwọn ẹ̀sìn yìí wá, pàápàá irú ẹ̀sìn Christianity, orin tó bá wá kì í ṣe orin tó ní ìlù àtijọ́ nínú. Orin tí ó dàbí ìgbà téèyàn wà ní ibojì ni, orin téèyàn á máa kọ tí kò sí ìdárayá kankan, kò múnú dùn, kò mára yá lórin tó bá wá. Nígbà tí wọ́n wá wò wípé kí ló dé táwọn ò lérò lẹ́yìn àwọn polongo ọ̀rọ̀ Jésù yìí, àwọn ò ráwọn èèyàn tẹ̀lé àwọn. Lára àwọn ọ̀nà àbáyọ tí wọ́n rò ní pé ó dà pé orin táwọn ò máa kọ, pé kí ló mú àwọn èèyàn tán fi ń pọ̀ nílé òrìṣà. Wọ́n ní orin, ijó, ìlù. Wọ́n ní ẹ̀wá jẹ́ káwa náà mú orin tó ṣe é lùlù sí, tó ṣe é jó sí, ká mú wọnú ẹ̀sìn ìgbàgbọ́. Làwọn náà bá mú gbogbo ẹ̀, wọ́n mú mọ́ra wọn. Ẹni tí wọ́n gbé iṣẹ́ náà fún nígbà náà ni Reverend Ransom Kuti, ẹni ọ̀wọ̀ Ransom Kuti. Ó ní wọ́n ní kó ṣe àkójọ orin. Òun ló ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe ní àwọn orin aládùn tó ṣe é lùlù sí, tó ṣe é jó sí. Ní ọdún 1923 ni àwọn ẹlẹ́sìn Kristẹni ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin, kí wọ́n máa jó, kí wọ́n máa lù. Àwọn orin tí wọ́n fi bẹ̀rẹ̀, àwọn onímọ̀ sọ fún wa pé ara àwọn orin òrìṣà ni Reverend Ransom Kuti ló kójọ tó yí padà sí orin Jésù. Àwọn ibi tó rúkọ òrìṣà bá wà ń bẹ, àyọ kúrò, àfi orúkọ Jésù sí. Bí wọ́n ṣe gbé àwọn orin òrìṣà wọnú ilé ìjọsìn wọn nìyí, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ, tí wọ́n ń lù sí oríṣiríṣi ìlù, tí wọ́n ń jó. Ìgbà yìí àwọn náà rí àyípadà, torí ọ̀pọ̀ èèyàn tó ń lọ tó ń bọ̀, ẹlòmíì tí ò ní gbàgbọ́ nínú Jésù gan, tó bá gbọ́ tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń kọrin, torí orin lẹ́lòmíì àfi wá, àti torí ijó wọ́n fi pa bẹ́ẹ̀, wọ́n tún pọ̀ sí. Bẹ́ẹ̀ ni tá a bá wọnú ẹ̀sìn Islam, àwọn náà kì í, ẹ̀sìn wọn ò fara mọ́ orin. Àwọn kan lára àwọn àti ẹ̀ máa ń sọ fún wọn wípé Ọlọ́run Allah àlàákẹ́ tí bá ń kọrin. Wọ́n ní Allah sọ wípé ẹni tí bá ń kọrin kò bá ìlànà mu, pé náà Jahannama ni ó lọ. Ṣùgbọ́n gbà táwọn náà rí i wípé wọ́n ti fi orin àtijọ́ àtìlù kó, wọ́n ti fi kó àwọn ọmọ àwọn lọ sínú ẹ̀sìn míì, ni wọ́n ṣe iṣẹ́ lórí báwọn náà ṣe máa kọ orin. Ẹgbẹ́ wọn kan tí wọ́n pè ní Yumbas and Jaina, àwọn ẹgbẹ́ yẹn ló ṣe akitiyan lórí bí àwọn mùsùlùmí ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lo orin tó ní oríṣiríṣi ìlù, ijó tó ṣe é jó sí. Báwọn náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ní òde òní sì lélẹ́yìí, àwọn olórin mùsùlùmí wọ́n ti fẹ́ẹ̀ lé àwọn olórin tinú ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù wọlé. Ká tiẹ̀ tó wá sọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ Yorùbá, ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó jẹ́ pé, àti àwọn ọ̀kọrin ẹ̀sìn Christianity àtàwọn ti Islam, wọ́n ti lé àwọn olórin òrìṣà wọlé tán pátápátá, kó tó wá di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ akitiyan lórí bí orin òrìṣà ó ṣe jí dìde padà. Ká kí àwọn tí wọ́n ṣe akitiyan náà. Orin òrìṣà ti kọ́kọ́ fìgbà kan lọ sílẹ̀ tó ti ń kú lọ, kí àwọn bàbá kan tó tún gbé dìde padà. Lára àwọn bàbá tí wọ́n kàn gbé orin òrìṣà dìde padà, orin Ifá, lára wọn ni bàbá wa Fáyẹmí Àyìndé Ẹlẹ́bùúbọn, Àràbà ìlú Òṣogbo, tí wọ́n ń kéwì, tí wọ́n tún ń kọrin. Lára wọn ni bàbá wa Agẹṣijáwé Ifá, ọmọ Abẹ́òkúta ni wọ́n, tí wọ́n fi ìsọ̀lọ̀ ṣe ilé. Lẹ́yìn ìgbà yẹn ni àwọn ẹgbẹ́ kan, ẹgbẹ́ ọ̀dọ́ Ọ̀rúnmìlà àgbáyé, Ọ̀rúnmìlà Young Stars International, àwọn náà wòye wípé a ní láti gbé orin Ifá dìde padà. Ni wọ́n bẹ̀rẹ̀ ohun tí wọ́n pè ní Ifá Musical Jamboree, ìdíje orin Ifá, ní èyí tí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ oníṣẹ̀ṣe kí wọ́n ṣe àwárí ara wọn. Wọ́n ṣe àwárí ẹ̀bùn t'Olódùmarè fún wọn, tí wọ́n sì rí pé àṣé àwọn ní ẹ̀bùn orin kíkọ báyìí, tí ọ̀pọ̀ olórin tó tún fi dìde padà nínú ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá. Ẹ̀là ìbọrú, ẹ̀là ìbọyè, ẹ̀là ìbọ̀ṣìṣẹ́.